èmi ò máa fi ìbùkún. Promise. How are you? Come. Come pẹ̀lẹ́. Wọ́n bẹ̀ kọ́. Lóko. Bó lo ti ń bọ̀? Okay, pẹ̀lẹ́. Promise. Orúkọ ló ń lò ẹ́ o. Wá wọn parọ́ o. Ní Ọlọ́run dùn sí pé kíyàn máa parọ́. Èsì á lè èèyàn mú kékeré báyìí. Ẹ súnmọ́ Ọlọ́run. Ọmọ Ọlọ́run ò gbúdọ̀ jalè. Ọmọ Ọlọ́run ò gbúdọ̀ máa parọ́. Tó bá ti ní àwọn ọ̀rẹ́ tó ń jalè tó ń ṣe nǹkan tí ò da tètè sá fún wọn. Òun ṣọ̀rẹ́ dáadáa. Wọ́n lè tìyàn lọ sínú iná. Ṣó gbọ́ mi? Má parọ́ o. Má jalè o. Má ṣèké o. Má mú kan ní nǹkan o. Kan tó bá ti rí tí òun ṣe tiẹ̀ tó bá ti rí náà tó bá ti mẹ́rin tó ń mú lọ fún. Tó o bá dẹ̀ ti mọ ẹnìyẹn fílẹ̀ síbẹ̀. Ṣó gbọ́? Pẹ̀lẹ́. Ẹyá lè ti máa lọ síbi tí ìyá ẹ̀ náà. Pẹ̀lẹ́ o. Kò bá kí wọ́n rẹ̀ o. Ayé mi tèmi bá mi. Ọmọ dáadáa. Ọlọ́run Promise ti gbàgbé owó. Jésù. Ó rìrá o. Láti sọ̀rọ̀ síbẹ̀ o. Ọwọ́ mẹ́rin. 70 years old man. Lọ́ndọ̀ dáríjì mí o. How come we hear of this? Promise. Ẹjọ́ ọmọ yìí ló sọ pé òun mú ránṣẹ́ sọ pé òun tóun bá yín jókòó ẹ bá òun sọ̀rọ̀ Ọlọ́run pé owó tí mo dẹ̀ fi pé òun ò rí mọ́. Ẹjọ́ tó lọ Ọlọ́run ibo ni owó yà sí. Promise. I put it here. You put it here? Yes. Here gangan? Yes. I don't see money. I put it here. The time we are talking to this is where I put it. Promise. Ma. I told you not to lie o. Ọmọ Ọlọ́run kò kí ń parọ́, ọmọ Ọlọ́run kò kí ń jalè. Because I will tell you I hate nonsense. Yeah, Promise máa bá yín sí pẹ̀lú ẹ̀. Mo yẹ tí kò máa kékeré kó máa jalè. Ní kí ni? Ìwọ ló fi owó ìyá ẹ̀ pamọ́ sí. Ma, I put it here. Láyì. 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 Kò kí ń parọ́. Ibo ni owó yà sí lẹ́nu bí ránṣẹ́ láti wá sílẹ̀ ìtọ́jú pé kí ní ká fún wọn. Kí ni mo fẹ́ fowó yín ṣe?